èyí ni ìtàn ìgbésí ayé ládòkè Akintọla orí 13. Bí wọ́n ti pèpàdé sí ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 1962 sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti yẹ ọ̀rọ̀ ìjà tó ń lọ ní Western Region wò, tí gbogbo èèyàn sì jókòó kí Tafawa Balewa tí í ṣe olórí ìjọba wọlé, tí ohun gbogbo sì dákẹ́ rọ́rọ́rọ́. Àwọn èèyàn ti rò pé ìjà náà yóò parí lọ́jọ́ náà ni, ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, nítorí ohun tí Balewa ń sọ níbi ìpàdé náà kò jọ ti ẹni tó fẹ́ parí ìjà, ti ẹni tó fẹ́ dákun ni. Ọkùnrin olórí Nàìjíríà nígbà náà sọ báyìí pé àbá tí mo gbé wá síwájú yín lónìí, àbá pàtàkì ni o. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ yìí fọwọ́ sí i fún mi, kí ìjọba àpapọ̀ gba ìjọba Western Region àti gbogbo agbára àkóso tó wà níbẹ̀ láti òní yìí tí í ṣe ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 1962 títí di ìparí oṣù kejìlá ọdún tí a wà yìí náà. Ohun tí mo fi dá àbá yìí ni pé òfin ilẹ̀ wa fààyè gbà pé ìjọba àpapọ̀ lágbára láti gba ìpínlẹ̀ kan níbi tí wàhálà bá ti ń ṣẹlẹ̀, tàbí níbi tí ọ̀rọ̀ tó lè di ogun bá ti ń ṣẹlẹ̀, tàbí níbi tí wọn kò bá ti ní ìjọba kankan tó ń ṣe àkóso. Bí ìpínlẹ̀ Western Region ṣe wà yìí, kò sí ìjọba kankan níbẹ̀ tó ń ṣàkóso ibẹ̀. Ìjà tó lè di ogun sì ń lọ níbẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ohun tó ṣe jẹ́ kí n gbé àbá yìí wá síwájú yín nìyí o, pé kí ìjọba àpapọ̀ gba ìjọba agbègbè náà, ká sì ṣe àkóso ibẹ̀ títí tí wàhálà ọ̀rọ̀ òṣèlú náà yóò fi yanjú. Bí ẹ bá ti lè fi àṣẹ sí i, lójú ẹsẹ̀ báyìí náà la ó gba ìjọba náà kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe báyìí, tí a ó sì gbé alákòóso tuntun dìde fún wọn. Alákòóso yìí yóò sì lo oṣù 6. Lẹ́yìn náà ni ìjọba yóò tún padà sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú àti àwọn olóṣèlú tí wọ́n bá wà níbẹ̀, tí wọn yóò sì máa bá ìjọba náà lọ lẹ́yìn tí àwa bá ti bá wọn parí ìjà náà, tí ohun gbogbo sì ti tún lọ déédéé. Àbá náà ni mo gbé wá yìí o. Mo gbé e wá síwájú ẹ̀yin ọ̀nàrẹ́bù pé kí a jọ jíròrò lórí ẹ̀, ká sì mọ èyí tí a ó ṣe. Bí ọkùnrin olórí Nàìjíríà yìí ti sọ̀rọ̀ ní Awólọ́wọ̀ dìde tó fò sókè. Gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ sì ti mọ̀ pé ọ̀rọ̀ ń gbé e nínú tó fẹ́ sọ ni. Ṣé òun ti rí? Ó ti rí ohun tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n wà nílé ìgbìmọ̀ náà kò rí. Ó ti rí i pé àwọn aṣáájú Haúsá kàn fẹ́ lo ọ̀rọ̀ ìjà náà láti fi dojú ẹgbẹ́ Action Group bolẹ̀, kí wọ́n sì gba ìjọba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ àwọn ni. Nítorí èyí, ó múra láti fi òfin àti àlàyé gbé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀. Ó sì múra láti tú àṣírí ohun gbogbo tí àwọn Balewa àti àwọn Sardauna fẹ́ ṣe. Ó sì rò pé bí òun bá ṣàlàyé dáadáa, gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ ní ọ̀rọ̀ náà yóò yé, tí wọn yóò sì kọ àbá burúkú tí Balewa gbé wá sí i lọ́rùn, tí wọn yóò sì sọ pé kí àwọn lọ já ewé àtúnṣe nílé àwọn. Awólọ́wọ̀ sọ báyìí pé mo ronú títí, ṣùgbọ́n n kò rí ohun tó yẹ kó fà á tí ìjọba àpapọ̀ yóò fi gba ìjọba ìwọ̀ oòrùn. Kò sí ìdí kan tí ìjọba àpapọ̀ yóò fi gba ilẹ̀ Yorùbá. Ìdí ni pé lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe é yanjú, nítorí láàárín àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà ló ti ń ṣẹlẹ̀, wọ́n sì gbọ́ ara wọn yé dáadáa. Kò sí ohun méjì tó yẹ kíjọba àpapọ̀ ṣe jù láti fààyè gba àwọn aṣòfin yìí kí wọ́n pàdé lọ. Bí àyà wọn bá wá ń já pé wọn ò lè pàdé nìbàdàn, bí wọ́n bá wá pàdé níbi tá a wà yìí lójú gbogbo ayé kò ṣe nǹkan kan. Bí wọ́n bá pàdé lójú gbogbo wa níbí, wọn yóò lè jíròrò, wọn yóò sì dìbò lórí ohun tí wọ́n bá fẹ́ gan-an, àti ọ̀nà tí wọ́n fẹ́ kí ilé ìgbìmọ̀ aṣòfin wọn gbà, àti ẹni tí wọ́n fẹ́ kó máa ṣèjọba wọn. Yàtọ̀ sí tìyẹn, ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí kì í ṣe àkọ́kọ́. Èyí tó burú jù bẹ́ẹ̀ lọ ti ṣẹlẹ̀ ní ilẹ̀ òkèrè kà, níbi tí ẹgbẹ́ NCNC ti ń ṣèjọba. Èyí tó tún burú púpọ̀ tí a kò tilẹ̀ lè máa sọ ti ṣẹlẹ̀ ní àdúgbò àwọn Tiv, níbi tí ẹgbẹ́ MPC tí Sardauna àti Balewa ń ṣe olórí ti ń ṣèjọba. Kí ló wáá dé tí ìjọba àpapọ̀ kò gba ìpínlẹ̀ náà lọ́wọ́ ẹgbẹ́ Azikiwe àti ẹgbẹ́ Sardauna? Ó ṣe wá jẹ́ ibì kan ṣoṣo tí ẹgbẹ́ AG ní ìjọba àpapọ̀ fi dandan lé pé àwọn yóò gbà. Lójú tèmi, ọ̀rọ̀ yìí kúrò ní pé ilé ìgbìmọ̀ aṣòfin fẹ́ làjà, ó ti di pé ilé ìgbìmọ̀ aṣòfin fẹ́ dákún ìjà náà ni. Ó sì ti tún hàn gbangba pé ẹgbẹ́ òṣèlú MPC
àti NCNC fẹ́ lo ilé ìgbìmọ̀ yìí láti pa ẹgbẹ́ AG rẹ́ ni. Mo bẹ̀ ẹ̀yin ọmọ ilé ìgbìmọ̀ yìí o, nítorí gbogbo tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni yóò dàbò dọ̀la. Mo bẹ̀ yín kí ẹ má gba àbá yìí wọlé rárá o, ẹ má gba àbá yìí wọlé o, nítorí àbá tí yóò kó bá Nàìjíríà lẹ́yìn ọ̀la ni. Díẹ̀ nínú ohun tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wí nù ní. Bóyá ọ̀rọ̀ náà ìbá wọ Balewa létí, bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti pinnu lórí ohun tí wọn yóò ṣe tẹ́lẹ̀ láti alẹ́ àná. Bóyá àwọn aṣòfin ìbá tilẹ̀ gbọ́ ẹ̀bẹ̀ Awólọ́wọ̀ kí wọ́n má gba àbá Balewa wọlé. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Ayọ̀ Rosiji sọ yí gbogbo nǹkan padà, ó sì bà gbogbo yòówù tí Awólọ́wọ̀ sọ jẹ́. Bẹ́ẹ̀ ló fọ́ ẹgbẹ́ AG, bẹ́ẹ̀ ló kó rògbòdìyàn àìníye bá ilẹ̀ Yorùbá. Ṣé Akintọla ni Rosiji ń ṣiṣẹ́ fún? Wọ́n sì ti jọ pinnu ohun tí ọkùnrin náà yóò sọ nílé ìgbìmọ̀ bí Awólọ́wọ̀ bá fi lè wí kinní kan. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó kù tí wọ́n wà nílé ìgbìmọ̀ kò tilẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ náà ti fọ́ lójú tó bẹ́ẹ̀. Wọ́n kò mọ̀ pé ọ̀rọ̀ náà ti le dé ibi tí Rosiji yóò bu Awólọ́wọ̀ lẹ́nu ní gbangba. Nígbà tí Ayọ̀ Rosiji dìde, ohun tí gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ náà rò ní pé Rosiji yóò kín Awólọ́wọ̀ lẹ́yìn láti rí i pé ìjọba àpapọ̀ kò gba ilẹ̀ Yorùbá ni. Nígbà tó ṣe pé ó ní akọ̀wé ẹgbẹ́ AG fún odidi ọdún 8 tó sì jẹ́ pé abẹ́ Awólọ́wọ̀ ló ti ń ṣiṣẹ́, kò sí ẹni tó gbà pé ẹ̀yìn Balewa tó mọ̀ láì tí ì ju bí ọdún 4 lọ ni yóò dúró sí níbi tí ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí ti ń ṣẹlẹ̀. Àti pé gbogbo wọn ni wọ́n mọ̀ pé Rosiji ẹnu ẹ̀ dùn, ṣé pòfẹ́sọ̀ ni wọ́n ń pè é. Wọ́n ti rò pé yóò mọ ọgbọ́n tí yóò fi yí ọ̀rọ̀ náà padà, yóò wá ọ̀nà kan tí yóò fi sọ̀rọ̀ dídùn fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ tí wọn yóò fi sọ pé kí Balewa fi ẹgbẹ́ AG sílẹ̀, kó má dá sí ọ̀rọ̀ Western Region, kó jẹ́ kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ náà fúnra wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀, nítorí nígbà tí Rosiji ti ẹnu bọ ọ̀rọ̀ báyìí, ilẹ̀ Fẹrẹ lè máa mìtìtì. Sardauna tàbí Balewa gan kò lè takò Awólọ́wọ̀ tó bí òun ṣe takò ó ní gbangba bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni aburú tí Rosiji ṣe fún Awólọ́wọ̀ àti ilẹ̀ Yorùbá lọ́jọ́ náà ju èyí tí àwọn Sardauna àti Balewa ìbárí ṣe lọ. Rosiji dìde, ó sì sọ̀rọ̀ báyìí pé ẹnu yà mí púpọ̀ láti gbọ́ gbogbo ẹjọ́ tí Awólọ́wọ̀ ń rò pé kí ìjọba àpapọ̀ má gba Western Region. Lákọ̀ọ́kọ́, bí Balewa ṣe wí gan lọ̀rọ̀ rí ní àdúgbò náà o. Èyí tí Awólọ́wọ̀ sì sọ kì í ṣe òdodo rárá ni. Kò sí ìjọba nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ ìjà náà sì ti le débi pé kò ṣeé yanjú mọ́ rárá. Awólọ́wọ̀ kò lè yanjú ẹ̀, bẹ́ẹ̀ ni kò sí ọmọ ẹgbẹ́ kan tó lè yanjú ẹ̀. Ohun tí ìjọba àpapọ̀ lè ṣe tí kò fi ní sí wàhálà náà ni kí wọ́n gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́pẹ, kí wọ́n gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ Awólọ́wọ̀, kí ìlọsíwájú lè bá wa ní àdúgbò náà. Ohun tí mo fẹ́ béèrè ni pé ṣé àdúgbò kan lè wà kó má ní olórí? Bí a bá ń ṣe democracy bí Awólọ́wọ̀ ṣe wí, ṣé nítorí ẹ̀ ni kò ṣe ní olórí tí ìjọba kan kò ní olórí ní ìpínlẹ̀? Kò síjọba ní West. Bí ìjọba àpapọ̀ bá gba ilẹ̀ Yorùbá yìí, àwọn èèyàn bẹ̀ yóò lè bọ́ nínú àjàgà tí Awólọ́wọ̀ sọ, èyí tó fi kọ́ wọn lọ́rùn láti ọjọ́ yìí. Western Region yóò sì lè rí bí àwọn ìpínlẹ̀ tó kù tí gbogbo wọn yóò jọ máa ṣe ìjọba àpapọ̀. Ọ̀pọ̀ ohun tí ẹ̀ ń rí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ yìí kì í ṣe gbogbo ọmọ ẹgbẹ́ ló ń ṣe o. Ọ̀pọ̀ ohun tí ẹ̀ ń gbọ́ nínú ẹgbẹ́ AG àti bí ó ṣe ṣòro fún ẹgbẹ́ náà láti bá àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ní Nàìjíríà ṣe, Awólọ́wọ̀ nìkan ló wà nídìí ẹ̀ o. Nítorí kò sí ẹnìkan tó gbọ́dọ̀ yí ohun tó bá sọ padà. Ó yẹ kí ẹ ṣe ìwádìí ẹ̀ pàápàá. Ẹ ṣe ìwádìí Awólọ́wọ̀ lórí àwọn owó tó ná nígbà tó fi ń ṣèjọba àti àwọn ilé iṣẹ́ kan tí wọ́n fi ń kó owó ìlú ná. Àṣejù tí òun náà ṣe ti fojú hàn báyìí, ṣùgbọ́n ó ti pẹ́ jù kó tó yé. Nítorí lónìí yìí, orin ìkẹyìn agbára òṣèlú Awólọ́wọ̀ là ń kọ yìí o. Lónìí yìí náà ni gbogbo agbára tí Awólọ́wọ̀ ní nídìí òṣèlú ló kú pátápátá. Ọ̀rọ̀ pèsè jẹ gbáà ni. Awólọ́wọ̀ pàápàá kò mọ ohun tó bọ́ọ̀lù òun pé Rosiji ni yóò sọ̀rọ̀ òun báyìí ní gbangba. Ọ̀rọ̀ náà ṣòó lọ́wọ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ pàápàá kò mọ ọ̀nà tí wọn yóò gbà dá sí ọ̀rọ̀ náà mọ́. Kálukú wọn mìírí ni. Ẹ̀náhòrò nìkan ló fi agídí sọ̀rọ̀. Kò sì lè sọ púpọ̀. Ohun tó sọ fún wọn ni pé kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà ṣọ́ra o. Ó ní kí wọ́n ṣọ́ra gidi nítorí ohun tó ń ṣẹlẹ̀ lónìí yìí, ìbẹ̀rẹ̀ ẹ̀ la rí o. Kò sẹ́nìkan tó mọ ibi tí yóò parí sí rárá. Lẹ́yìn náà ni wọ́n sọ pé kí wọ́n dìbò sí ọ̀rọ̀ náà. 929 aṣòfin ni wọ́n sì dìbò pé kí ìjọba àpapọ̀ gba ìjọba ìpínlẹ̀ Western Region.
àwọn 16 péré 36 ni wọ́n dìbò tó lòdì sí i. Lọ́jọ́ náà ni òfin sì múlẹ̀. Lọ́jọ́ náà ni àwọn Haúsá gba ilẹ̀ Yorùbá. Àwọn Akintọla àti Rosiji ni wọ́n lò láti ṣe aburú wọn. Ṣùgbọ́n wàhálà náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí kò tì sí ẹnìkan tó lè sọ pé òun mọbi tí ọ̀rọ̀ náà ń lọ. Ìdí ni pé lójú ẹsẹ̀ tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà ti fọwọ́ sí pé kí ìjọba àpapọ̀ gba àkóso ìjọba Western Region báyìí, ní Balewa ti kéde pé ìjọba náà ti bọ́ sọ́wọ́ àwọn o, àti pé òun gẹ́gẹ́ bí olórí ìjọba Nàìjíríà ti yan ọkùnrin dókítà kan, Moses Adékóyèjọ májẹ̀kódùnmí, gẹ́gẹ́ bí olórí ìjọba ilẹ̀ Yorùbá. Ó ní ọkùnrin náà ni yóò ṣàkóso ìjọba náà fún bí oṣù 6 tí wọn yóò fi yanjú ọ̀rọ̀ ìjà tó wà nílẹ̀ náà. Gbogbo èèyàn ló pariwo pé kí ló dé tí wọ́n yan májẹ̀kódùnmí? Ṣé àwọn kò mọ̀ pé kí wọ́n tó gbé ọ̀rọ̀ náà wá sílé ìgbìmọ̀ rárá ni wọ́n ti pa tí wọ́n ti kún ní kọ̀rọ̀, tí wọ́n sì ti sọ bí wọn yóò ti ṣe é gan-an. Àwọn èèyàn mọ̀ pé ọ̀rẹ́ Balewa ni májẹ̀kódùnmí. Wọ́n sì mọ̀ pé Sardauna ló ń darí Balewa. Wọ́n sì mọ̀ pé Sardauna ló wà lẹ́yìn Akintọla tó fi ń ṣe gbogbo ohun tó ń ṣe sí Awolọwọ sí i. Láti wá yan májẹ̀kódùnmí bí ìgbà tí wọ́n sì gbéjọba náà sí ọwọ́ Akintọla ni. Nítorí ìjọba náà kò ní í ṣe ohun tí yóò tẹ́ àwọn Awolọwọ lọ́rùn láé. Gbogbo ọ̀nà tí wọn yóò fi kó bá wọn ni wọn yóò máa tọ̀ lọ. Èyí làwọn èèyàn ṣe bínú tí àwọn kan sì ń sọ pé ọ̀nà láti sìnkú òṣèlú Awolọwọ nítòótọ́ ni májẹ̀kódùnmí tí wọ́n fi ṣe olórí ìjọba West yìí. Ọ̀pọ̀ èèyàn ló kórìíra májẹ̀kódùnmí pé òun náà gba iṣẹ́ náà. Wọ́n ní ibi tí ò ṣe sí ló ti wá jẹ. Èyí tó sì dùn wọ́n jù ni pé ọmọ Abẹ́òkúta bíi tiẹ̀ ni àwọn Awólọ́wọ fi rọ́pò Akíntọ́lá, ìyẹn Alhaji Dáúdà Adégbénró. Àwọn èèyàn sọ pé báwo ni ọmọ ìlú kan náà yóò ṣe bẹ́ẹ̀ yẹn fúnra wọn? Báwo ni Ẹ̀gbá yóò ṣe gba ipò tí wọ́n gbà lọ́wọ́ Ẹ̀gbá ẹgbẹ́ ẹ̀? Lójú ọ̀pọ̀ àwọn èèyàn náà, ọ̀dàlẹ̀ gidi ni májẹ̀kódùnmí yìí ṣe. Àti pé májẹ̀kódùnmí yìí náà ti fẹ́ wọ ẹgbẹ́ àwọn Awólọ́wọ tẹ́lẹ̀. Òun náà ti fẹ́ ṣe òṣèlú, ó sì fẹ́ du ipò lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin. Ṣùgbọ́n Awólọ́wọ sọ fún un pé bó bá fẹ́ du ipò náà lórúkọ ẹgbẹ́ àwọn, àfi kó kọ́kọ́ fi iṣẹ́ ìjọba tó ń ṣe sílẹ̀, kó kọ̀wé fi iṣẹ́ náà sílẹ̀. Májẹ̀kódùnmí kò fẹ́ ṣe eléyìí. Bẹ́ẹ̀ òfin ẹgbẹ́ AG nígbà náà ni pé gbogbo ẹni tó bá fẹ́ du ipò sílé ìgbìmọ̀ yóò fi iṣẹ́ ìjọba tó bá ń ṣe sílẹ̀ kó tó lè du ipò náà ni. Májẹ̀kódùnmí tó fẹ́ du ipò tí kò rí ipò náà dù, òun ni àwọn Balewa wá gbé ipò olórí ìjọba fún lọ́fẹ̀ẹ́ lófò. Ipò tí àwọn Awólọ́wọ̀ ṣiṣẹ́ fún, tí wọ́n sì fi gbogbo ara jà fún kó tó di ọwọ́ wọn. Ó ṣeéṣe kó jẹ́ èyí náà ni kò jẹ́ kí ọkùnrin náà rò ó pé ọmọ Ẹ̀gbá bíi tòun ni wọ́n gbé ipò náà fún tẹ́lẹ̀, tí kò sì lè kọ̀ ọ́ sí àwọn tí wọ́n fún un lọ́rùn. Tó ṣe pé ohun kan náà tó lè sọ ni pé bí Balewa yóò bá ti gba òun láàyè kí òun jẹ mínísítà ètò ìlera, tí kò bá ti ní gba ipò náà lọ́wọ́ òun yóò lọ ṣe olórí ìjọba ìwọ̀ oòrùn náà. Èyí túmọ̀ sí pé Májẹ̀kódùnmí bẹ̀bẹ̀ láti jẹ 12 bàlàdé, ó jẹṣu ó sì mú mi. Ṣùgbọ́n àwọn Balewa gba ọ̀rọ̀ náà fún un nítorí pé ọ̀tọ̀ ni iṣẹ́ tí wọ́n fẹ́ fún un ṣe. Iṣẹ́ tí wọ́n fẹ́ fún un ni láti bà ti Awólọ́wọ̀ jẹ́ nílẹ̀ Yorùbá, kí wọ́n fọ́ ẹgbẹ́ AG pátápátá, kí wọ́n sì dá ìdàgbàsókè tó ń lọ nílẹ̀ Yorùbá lọ́wọ́ dúró. Ṣé nígbà náà ilẹ̀ Yorùbá ti ta gbogbo àwọn agbègbè tó kù yọ? Májẹ̀kódùnmí kò fi bò rárá pé iṣẹ́ tí òun wá ṣe náà nìyẹn o. Lọ́jọ́ tí wọ́n gbéjọba náà fún gan-an, lọ́jọ́ tí wọ́n ti dárúkọ pé òun ni olórí ìjọba ìwọ̀ oòrùn, ọjọ́ náà ló ti gbé òfin àkọ́kọ́ jáde. Òfin àkọ́kọ́ tó sì gbé jáde náà ló jẹ́ kí gbogbo ayé mọ̀ pé nítorí Awólọ́wọ̀ gan-an ló ṣe wá. Níṣe ló pàṣẹ tó sì fi òfin de gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ Action Group. Ó fi òfin de Awólọ́wọ̀ àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé, tí wọ́n sì jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ náà ló sì fi òfin náà de Akíntọ́lá àti àwọn èèyàn ẹ̀ náà. Ohun tó sọ níjọ́ tí ó ń fi òfin dè wọ́n yìí náà ni pé nítorí àlàáfíà ìlú ni òun ṣe fi òfin náà dè wọ́n o, àti pé wọn kò gbọdọ̀ jáde sí gbangba tàbí kí wọ́n kúrò ní ibi tí àwọn bá fi wọ́n sí. Májẹ̀kódùnmí ló kọ̀wé òfin náà jáde tó sì fi ọwọ́ sí i fúnra ẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ ní ọ̀rọ̀ mọ̀ pé ohun tí àwọn aṣáájú Haúsá wọ̀nyí fẹ́ ni ọkùnrin náà ṣe. Kò dá ní èrò tirẹ̀ nínú ọ̀rọ̀ náà rárá. Ìdí ni pé bó bá dá ní èrò tirẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ kò ní í ṣẹlẹ̀ rárá. Ọkùnrin náà fi òfin de Awólọ́wọ̀ sí ìlú Ìkẹ́nnẹ́, ó fi òfin de Akíntọ́lá sí Ìbàdàn, ó fi òfin de Jákàndé, Ọ̀nàbánjọ àti Bọ́lá Ìgè sí ilẹ̀ Ìgbò.
bẹ́ẹ̀ ni wọ́n sì sọ àwọn èèyàn náà lókò káàkiri. Ohun tí ìjọba májẹ̀kódùnmí sì sọ ni pé àwọn ò fẹ́ kí àwọn olóṣèlú náà máa ní àjọsọ ọ̀rọ̀ tàbí kí wọ́n máa pàdé ara wọn níbikíbi tàbí kí wọ́n máa wá bá ara wọn sọ̀rọ̀ níbìkan. Tipátipá ni wọ́n fi jẹ́ kí Awólọ́wọ̀ mú ẹrù ẹ̀ nílé ẹ̀ nìbàdàn. Ìkẹ́nnẹ́ ni wọ́n ní kó máa lọ tààrà. Ẹni tó bá rí ohun tí májẹ̀kódùnmí ṣe yìí yóò kọ́kọ́ rò pé dọ́gba ni dọ́gba ló ṣe kinní náà ni. Ṣùgbọ́n kò pẹ́ tí aṣọ fi ṣí lójú eégún. Bó tiẹ̀ jẹ́ pé Rosiji, Akintọla, Akinlóye, Òkúnáwà àti Akérèlé, gbogbo àwọn wọ̀nyí ni ọmọlẹ́yìn Awólọ́wọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti di ọmọlẹ́yìn Akintọla. Àwọn ń rí bíbá ara wọn sọ̀rọ̀ tí wọ́n jọ ń ṣèpàdé torí ibì kan náà ìtòsí kan náà ni wọ́n jọ wà síra wọn, tí wọ́n sì ń ṣètò bí wọn yóò ṣe kan Awólọ́wọ̀ mọ́gi pátápátá tí kò sì sẹ́nìkan tó mú wọn tàbí tó béèrè pé báwo ni wọ́n ṣe ń ṣe tí wọ́n ṣe ń pàdé ara wọn. Ìjọba májẹ̀kódùnmí tún gbẹ̀yìn fẹ̀sùn kan Awólọ́wọ̀ pé àwọn èèyàn tí wọ́n ń rọ́ wá kí ní Ìkẹ́nnẹ́ ti pọ̀ jù. Wọ́n ní gbogbo ìgbà ló fi ń gbàlejò. Nítorí ìdí èyí, nígbà tó di 20 gééré tí Awólọ́wọ̀ ti wà ní Ìkẹ́nnẹ́, wọ́n fà á yọ kúrò níbẹ̀, wọ́n sì gbé e lọ sí àdúgbò kan tí wọ́n ń pè ní Lẹ́kí nítòsí òkun. Bó tiẹ̀ jẹ́ pé Lẹ́kí náà ni wọ́n ń fi owó gọbọi ra ilẹ̀ níbẹ̀ báyìí, nígbà náà ilé ẹ̀fọn, ilé àwọn ẹranko burúkú ni, nítorí inú igbó jìgúnjìgún gan-an ló wà. Ní Lẹ́kí yìí gan-an ni ìnira ńlá ti bá àwọn Awólọ́wọ̀, nítorí kò sí àlejò kan tó lè débẹ̀ bá wọn. Ọkọ̀ ojú omi nìkan ni wọn yóò wọ̀ débẹ̀. Bẹ́ẹ̀ ni wọn kò tilẹ̀ jẹ́ kí ọ̀pọ̀ èèyàn mọ̀ pé àwọn ti gbé wọn kúrò ní ìlú. Wọn ò mọ̀ pé wọ́n ti kúrò ní Ìkẹ́nnẹ́ rárá. Ṣùgbọ́n wọn kò gbé àwọn Akíntọ́lá kúrò níbi tí wọ́n wà o. Bẹ́ẹ̀ ni wọ́n fi àwọn Rosiji sílẹ̀, nítorí Rosiji wà ní Abẹ́òkúta níbi tí àwọn èèyàn ti wá kí i lójoojúmọ́, tí àwọn onílù pàápàá sì ń lu ìlù níwájú ilé ẹ̀ tó ń gbé. Yàtọ̀ sí ti àríyá tó ń lọ níwájú ilé náà, gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ ni wọ́n ń wá bá a tí wọ́n sì ń rí i níbẹ̀, tí wọ́n sì ń ṣèpàdé lóríṣiríṣi, tí wọ́n ń ṣètò ohun tí wọn yóò ṣe fún Awólọ́wọ̀ gan-an, àti bí àwọn yóò ṣe lo agbára Balewa àti ti májẹ̀kódùnmí láti fa gbogbo yòówù tí Awólọ́wọ̀ ti gbìn sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tu. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ń lọ tí kò sì sí ohun tí ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn tàbí àwọn alágbára àdúgbò náà rí ṣe sí i. Báyìí ni májẹ̀kódùnmí sọ Awólọ́wọ̀ sínú igbó. Àwọn Akíntọ́lá wà nígboro ní tiwọn. Àwọn ọmọ Yorùbá tí wọ́n ń ṣiṣẹ́ fún àwọn Sardauna, Balewa àtàwọn aṣáájú Haúsá tó kù, iṣẹ́ tí wọ́n rán wọn ni wọ́n ń jẹ́. Wọ́n ń fẹ́ gba ilẹ̀ Yorùbá pátápátá ni. Àwọn èèyàn náà ni wọ́n sì ń lò. Kò sì sí ohun tí ẹnikẹ́ni rí ṣe sí i. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláìwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Ládòkè Akíntọ́lá pẹ̀lú àwọn aṣáájú Yorùbá ìgbà náà, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá, Yorùbá World Center, nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.